tó assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ tá ń bá lọ lórí ọ̀rọ̀ alájà Kaula, alájà Kafilatu Kaula. Mo sọ lẹ́ẹ̀kan mo ní Ọlọ́run bá wa kán kábàrí bàbá wa lé. Bí mo bọ́rọ̀ mi dé náà ni pé gbogbo ẹ̀yin tí ẹ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin, ẹ lọ bẹ̀rù Ọlọ́run. Ojú tèmi fi wo ọ̀rọ̀ náà yàtọ̀ sí ojú tí gbogbo èèyàn fi wo ọ̀rọ̀. Àmọ́ ẹ lọ bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹni tó bá fẹ́ àtúbọ̀tán rí kó bẹ̀rù Ọlọ́run. Má ṣe ìbàjẹ́ ọmọnìkejì rẹ. Ànábì sàsálàm ní gbogbo ẹnikẹ́ni tó bá ń bàṣírí ọmọ ìyá rẹ̀ nínú Islam, Ọlọ́run á bàṣírí tòun náà láyé àti lọ́run. Kómìdè kómì nǹkan tó bá wùn kí mùsùlùmí ṣe níwà tó bá kù díẹ̀ káàtó, Ànábì sàsálàm ó ní ẹ jẹ́ ká pé ká bá wí ká bá sọ̀rọ̀. Tá a bá sọ̀rọ̀ tí ò bá gbọ́, lẹ́yìn náà Ànábì sàsálàm ní ká máa ṣàdúrà fún láti fi máa ràn lọ́wọ́. Ọlọ́run bá wa tún ẹni yìí ṣe, in tí ń ṣe yìí ò dáa. Kì í ṣe pé ká máa bára wa lórúkọ jẹ́ káàkiri lórí social media, ẹ̀yẹn nǹkan ló kàn. Àwọn mùsùlùmí kí ní ṣe wá rí? Kí ní ṣe àwọn mùsùlùmí? Ẹ wí ọ̀rọ̀ náà títí kò tán, ẹ tún wíwọnú Ramadana. Ẹ bẹ̀rù Ọlọ́run fà. Débi pé kẹ wá máa ṣọ́yàn lóhùn. Alájà Kaula sọ ọ̀rọ̀ kan láti fi tán àwọn mùsùlùmí lóbìnrin sọ́nà nípa yíyan ọkọ, nípa ọ̀rọ̀ ó ṣàtàǹpàkò kò ṣàtàǹpàkò, nǹkan ọmọkùnrin kò ṣe nǹkan ọmọkùnrin. Ẹ sì fọ̀rọ̀ náà róòpù ẹ̀. Owó obìnrin tí ó ń sọ̀rọ̀ náà tí mo fídíò rẹ̀, ó yẹ kó já rójú rẹ̀. Fídíò nìkan ọ̀rọ̀ ohùn rẹ̀ la gbọ́, àrójú rẹ̀. Ìwọ wá ń ṣèbàjẹ́ nìkan. Ìwọ fúnra ara rẹ̀ ń kọ́. Bí èèyàn ò mọ̀ Ọlọ́run mọ̀ ọ́, ṣé wọ́n ò ní bàjẹ́ lọ́wọ́? Gbogbo ẹni bá mọ̀ pé tó bá fọwọ́ rẹ̀ abíyá òun yìí máa ń rùn, wọ́n fọwọ́ ìdí òun yìí máa ń rùn, kò gbọ́dọ̀ pé nìkankan ló lóòrùn. Ẹ já bẹ̀rù Ọlọ́run. Kò sẹ́ni tó pé tán o, kò sì sẹ́ni tó mọ́ tán. Àmọ́ tá a bá mọ̀ bẹ́ẹ̀, ẹ má jà máa jẹ́ kó já wa la máa jẹ́ ẹni àkọ́kọ́ abẹ́ni ìgbẹ̀yìn tí ó máa fa àṣìṣe àwọn èèyàn síta. Tó bá fa àṣìṣe àwọn èèyàn síta, níjọ́ tọ́lọ́run bá máa fa tiwọn náà síta, ò ní lérò ìgbà náà. Ó bẹ̀yìn torí Ọlọ́run ẹjá lọ ṣàtúnṣe kúrò lórí gbogbo nǹkan wọ̀nyí. Kì í ṣe nǹkan tó dámọ̀nà, kì í ṣe nǹkan tó pọ́n síláàpù lé. Gbogbo àwọn pastors lọ́kùnrin lóbìnrin evangelist, ṣáwọn náà mọ́ tán ni wọ́n fẹ́ dára wọn síta báyìí. ṣùgbọ́n èyí tí a ń gbọ́
mọ́ Alájà Kaola yìí kò ṣojú èmi, mi sọ pé òótọ́ ni, mi sọ pé irọ́ ni, àmá tó bá wá rí bẹ́ẹ̀ lóòótọ́, gbogbo ẹni tẹ́ bá súnmọ́ wọn ẹ pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ onígbèjà, ẹ má do onílé onílérú tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ ń dalé tí yín náà rú. Àtúnṣe ní kẹ́ ẹ ṣe. Islam fàyè gbà ká fàṣìṣe ara wa hàn síta rárá. Bẹ́lẹ̀ ẹ ṣe mọ́ lápá kan nìyẹn. Mi rí Alájà Kaola rí lẹ́yìn pé mo ń gbọ́ prógámù wọn lórí rédíò, lórí tẹlifíṣàn. Mo sì lérò wípé èèyàn ní máa tọrọ ọmọ gidi, ọmọ tó ṣe mú yangàn, kó wá ríru Kaola yẹn kó lọ́lọ́wọ́ bá fóun lọ́mọ gidi. Bí ti ń ṣe mọ́ lápá kan nù. Alájà Kaola àtẹ̀yìn àtàbúrò yín Àjà Mariam, ọ̀rọ̀ tẹ́mi fẹ́ bá yín sọ tó jẹ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run náà ni wípé ẹ̀yin lẹ ti kúrò níbi tọ́lọ́run bá àtànábì fi yín sí lọ̀rọ̀ ìṣe rí bẹ́ẹ̀. Ẹ máa dé níbo lọ́lọ́run àtànábì fi yín sí, obìnrin lẹ́yìn méjèèjì. Ibi tọ́lọ́run bá fi ipò tọ́lọ́run bá fobìnrin sí tó fẹ̀yìn náà sí, òun náà ni wípé kullu jasadi imra'atun awra, gbogbo oríkèríkà ara obìnrin ìhòhò ni, débi ohun obìnrin ìhòhò ni. Ńgbẹ̀ kéwú tẹ́ ẹjọ́ máa fà, èyí lẹ múra yín kúrò ń bẹ̀. Ṣe bẹ́ẹ̀lẹ̀ a ní ìyàwó bàbá, mi mọ̀ ìyàwó tán fẹ́ o, mi sì sọ pé gbogbo wọn lẹ́lẹ́ha o, àmọ́ mo mọ̀ pé ẹlẹ́ha wà nínú wọn. Bí ò bá ṣẹlẹ̀ a nínú wọn, bàbá lò ìsìláàmù náà ni, torí pé ìsìláàmù ò ní ká fọ́ọ̀sì obìnrin ṣẹ̀há. Bẹ́yìn náà bẹ́ẹ̀ bá fẹ́ tó dáadáa ẹlẹ́ha ló yẹ kẹ́ jẹ́. Bẹ́ẹ̀ bá sì wá wò pé ẹ̀fẹ́ jẹ́ lẹ́ha, torí ipò tọ́lọ́run bá tóbìnrin sí tẹ́ tó ráyí sí ní ṣètọ́nù ti bẹ̀ wọlé sí yín lára yìí. Islam ò gba obìnrin láàyè kómìdè kómì gbogbo ẹ̀bùn tọ́lọ́run bá fóbìnrin. Islam ò gba obìnrin láàyè kó fi ra rẹ̀ hàn sí gbogbo ayé. Alhamdulillah, Ọlọ́run dá yín ló ní mímà. Ìmọ̀ yín wúlò fáwọn obìnrin ẹgbẹ́ yín púpọ̀. Àwọn fọ́nwọ́ àánú wà ń bẹ̀, sister forum wà ń bẹ̀. Ẹ̀yin fúnra rẹ̀ bọ́lọ̀ ṣe kẹ́yìn lè dá àwùjọ mùsùlùmí tó jẹ́ ti obìnrin kalẹ̀, kẹ́dá ilé ẹ̀kọ́ obìnrin kalẹ̀, bí Mádùlá Àrọ́bí ṣe wà, bí Mọ́ríkà ṣe wà. Ọlọ́run kẹ́yìn níbẹ̀ kẹ́dá kalẹ̀ kó wá máa jẹ́ Muslim Women Islamic Training Center. Àtàwọn obìnrin mùsùlùmí, àwọn obìnrin ìyàwólé àtàwọn ọmọ idán, kó jẹ́ àwọn lẹ́ẹ̀mà kọ́ lẹ́kọ̀ọ́ Islam. Tó bá wá di dandan gbọ̀n kẹ́ gbóhùn sáyé, kó jábẹ́ gàgá. Ẹ lè ṣe rédíò program, dandan kọ́ ní kẹ́ ṣe television program, nítorí obìnrin tẹ́ jẹ́. Tán bá wá ní any outing tán bá invite yín sí, tó bá ti yàtọ̀ sí gathering àwọn obìnrin, kò yẹ kẹ́ máa lọ. Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ gathering tọ́kùnrin àtọ́kùnrin bá wà ń bẹ̀ lóòtọ́ ní sinà, àmọ́ àyè bí tẹ́ bá jókòó sí kó jẹ́ àyè àwọn obìnrin bí ti yín. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Gbogbo obìnrin tó bá fira wọn sípò ibi tọ́lọ́run àtànábì tò wọ́n mọ́, bí ṣe ń ríre o. Bọ́nà bá kẹ́yìn láti máa jẹ́ agbèrò hajj, ẹ lè jẹ́ chairperson, ẹ lè jẹ́ general overseer,
kó jẹ́ àwọn ọkùnrin lẹ́ẹ̀mà tẹ̀síwájú náà, ọkùnrin tó bá ní mímọ̀ lẹ́ẹ̀mà employ wọn náà àfà tẹ́ẹ̀mà sanwó fún wọn láti protect image àti dignity yín. Kí nìdí? Nínú àwọn ọ̀rọ̀ tí mo gbọ́, bàbá Adéṣekọ́lá ní ìwọ mo fẹ́fẹ́ mi ò fábúrò rẹ kìíní kan, kó tó wá di bẹ́ẹ̀ náà làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó jẹ́ àfáà tó jẹ́ olówó tó jẹ́ mùsùlùmí, kó tó wá dórí Haji Kazeem tí gbogbo ẹ̀ dálé lórí yìí nísìn, wọ́n á sọ bẹ́ẹ̀, wọ́n á dààmú yín, wọ́n á disturb yín pọ̀ àwọn fẹ́ fẹ́ yín. Kí nìdí? Ẹ̀bùn tó lọ ń fún yín ó pọ̀. Àáfàá mi lọ́kùnrin ò ní ìdá mẹ́wàá ẹ̀bùn kéwú tó lọ ń fún yín. Ta ni ó máa gbọ́ bóbìnrin yóò ṣe máa gbóhùn sókè tó máa fàáyà tó máa fa kéwú tó máa yẹ̀yẹ̀ náà ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú hadith tí ò ní àbùlà, tí irú orí ọkùnrin bẹ́ẹ̀ ò ní wú, tára rẹ̀ ní bù máa tó pé kí lè sì jẹ́ ìyàwó lé mi. Wọ́n jẹ̀rán orí Ọlọ́run tí ń bẹ lára yín, wallahi lazim, wọ́n jẹ̀rán orí Ọlọ́run tí ń bẹ lára yín. Kó àwọn tó jẹ́ tòótọ́ tó jẹ́ nítorí t'Ọlọ́run tí kìí ṣe pé wọ́n fẹ́ ṣe ṣìnà, wọ́n á jẹ̀rán. Ká má ṣe wá sí àwọn tó jẹ́ pé ìbàjẹ́ náà fẹ́ ṣe. Àgàgà àwọn tó bá tó wá ṣe investigation pé ó dàbí pé ní problem ọ̀rọ̀ ọlọ́kùnrin dé, pé ọ̀rọ̀ ọlọ́kọ dé ni mo mí ni o. Ọ̀rọ̀ ọlọ́kùnrin dé tí mo sọ, ọ̀rọ̀ ọlọ́kọ dé ni mo mí, torí ó ń bẹ lẹ́lòmíì tó jẹ́ pé Ọlọ́run á fi adé orí ṣe àdánwò fún. Ó ń bẹ lọ́kùnrin náà tọ́lọ́run já fi obìnrin rẹ̀ ṣàdánwò fún. Ọmọbìnrin kẹ́ ọmọbìnrin tọ́jú, ṣùgbọ́n obìnrin ò ní dúró nílẹ̀ náà, kò ní mọ̀ dítàn fi dúró nílẹ̀ o. Àdánwò Ọlọ́run ni. Àwọn ọkùnrin tó bá tó wá ṣe investigation gbọ́dọ̀ pé àdánwò ọlọ́kọ dé bí ẹni wọ́n á fẹ́ ṣe tòótọ́ láti gọ sábẹ́ bẹ́ẹ̀, láti wá mú nǹkan jẹ lórí yín. Ó ṣeéṣe kó jẹ́ irúfẹ́ àwọn ọkùnrin bẹ́ẹ̀ lẹ́ ń bá pàdé pàápàá jùlọ eléyìí tí ọ̀rọ̀ àyìn àtẹ̀ṣe rí bó ṣe rí pẹ̀lú tí ẹ wí tẹ́ sọ Ọlọ́run lórí gbogbo ẹ̀. Àmọ́ kí ló jẹ́ orí bẹ́ẹ̀? Èyí tẹ́ expose ara yín ni. Kémi sòótọ́ ọ̀rọ̀ fún yín. Bọ́lọ̀ bá ní kóbìnrin máa wà níyẹ̀wò ọkọ rẹ̀ torí ìṣòro báyìí náà ni, torí àdánwò báyìí náà ni. Obìnrin torí kí náà ṣe ní kóbìnrin má jẹ́ ìmáàmù. Ókè alájẹ̀ Kaola, ṣé gbogbo ìmọ̀ tó lọ ń bá fún yín ṣe tó bá ti ìṣọ́jú pé jẹ́ ìmáàmù ẹ̀tọ́ sífù ìmáàmù mi ò ní làjẹ́ mi fi ṣe yànga, mi fi ṣe asọ́dọ̀ ọ̀rọ̀. Ẹlòmí ò kàjú ìbtìdáyí lọ nígbàtán ní pé ọ̀rọ̀ ọ̀run dùn lára, ẹ̀sìn dùn lára. Wọ́n sì rẹ̀ tó ṣe ìmáàmù fún wọn ládùúgbò, wọ́n sì ti síwájú pé kó jẹ́ ṣe ìmáàmù, ó sì ìmáàmù wọn lọ. Tó ń tí bọ́lọ̀ ṣe kẹ́yìn pẹ̀lú mà ǹjẹ́ ẹni jẹ́ chífù ìmáàmù ẹlẹ́dìdì ìrun fáwọn ọkùnrin mẹ́bàá lídò ìrun àwọn obìnrin ẹgbẹ́ iná lẹ́lìdì ìrun fún. Tó bá rí bẹ́ẹ̀, eléyẹn ń jẹ́ kó yé yín wípé àfún nígbà láàyè gbogbo obìnrin kẹ́ ẹ bọ́ síta gbangba, kẹ́ wá máa fi ẹ̀bùn tọ́lọ́run bá fún yín kẹ́ máa fi hàn ayé. Àpọ̀lọpọ̀ ọkùnrin yóò kọsẹ̀ lára yín, wọ́n á lùgbà Ọlọ́run lára yín. Àkíyèsí àkọ́kọ́ nìyẹn. Ó dà yín pé àbúrò yín Mariam náà jà Mariam náà, ó dà pé rédíò pìrìsẹ́ntà lòun náà. Gẹ́gẹ́ bí àwọn nǹkan tí mo rí, ó dà pé òun náà pìrìsẹ́ntì program kan ní Bond FM àbí kankan àbí Fresh FM ní ilé tí nǹkan ayífẹ́lẹ́ dálẹ̀ wọn. Ọlọ́mọba aléṣẹ́ náà jẹ́. Tó bá jẹ́ rédíò pìrìsẹ́ntà ó sì dáa. Rédíò pìrìsẹ́ntà tó bá wá jẹ́ náà, tó bá wá invite ẹ fún outing ìta wá ṣe MC, tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ó wà ń bẹ tó sì mọ́pọ̀ lọ́nkùn ẹ ní ìgbọ́rọ̀ kalẹ̀ ìmọ̀rọ̀ sọ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀.
bàbá mọ̀ tá gbà nínú ẹ̀sìn ó yẹ ká máa reject ẹni tàbá nítorí owó sọ gbogbo nǹkan di bó ṣe gbà bó ṣe tọ́ oní Kùránì mú wá. Lẹ́yìn náà gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń kọrin orin tẹ́ pè ní orin ìsìláàmù irú àdánwò báyìí lẹ́yìn náà kú sí. Gbogbo àwọn obìnrin tó jẹ́ actress náà ẹ̀rì pọ̀pọ̀lọpọ̀ wọn lọ́kọ lé ẹ̀yin lẹ́fà bẹ́ẹ̀ bá tóra yín mọ́bí tọ́nà àtànúbí tó yín mọ́ kò sí wà aṣáàrí aláìyá a rí àwọn ilé àtó wà ní ilé tí wọ́n dẹ̀ control no billions of naira. Màmá wa Rọ́bì ẹ̀tọ́ Àjàbí táǹsọ̀tọ̀ wọn yàtọ̀ sí pé ó jẹ́ onímímọ̀ ó ní owó rẹ́kẹrẹkẹ wọ́n sì gbọ́rúkọ rẹ̀ káàkiri ayé kò sì fíra ẹ̀hàn obìnrin kan náà ń bẹ ní Saudi bẹ́ẹ̀ kan bẹ ní Kuwait bẹ́ẹ̀ mi ní ìdá tí máa dárúkọ wọn ìkan bẹ ní Cairo bẹ́ẹ̀ ó ní burúkú owó ẹlẹ́yà sí nínú ilé ọkọ rẹ̀ ó sì ń gbénú ilé control no billions upon billions of dollars talk less of naira. Bọ́nà bá ti kẹ́yìn lólówó kò dìgbà tó bá fi ra rẹ̀ hàn sáráyé. Bẹ́ẹ̀ ni in táwọn èèyàn bá ti màmá yín ní discipline yín ní protocol kí náà pé àṣà yín policy yín òun náà máa fi bá yín lò. Náà bẹ́ẹ̀ bá lè gbìyànjú àti rìfọ́ọ̀mù ilé yìí wallahi alazim Ọlọ́run sì ní ó ní agbára àti ṣàtúnṣe gbogbo tó wà nílẹ̀ yìí ó ní agbára àti ṣàtúnṣe tó wà nílẹ̀ yìí. Ẹ ṣe prógrámù yín tó bá di dandan kẹ́ ẹ ṣe síta ẹ ṣe láàárín àwọn obìnrin tó bá di dandan kẹ́ ẹ ṣe síta ẹ ṣe ní gbohùngbohùn wọ́n sì ti mọ orúkọ yín wọ́n sì dóhùn yín mọ̀. Ẹ má ṣe tẹlifíṣàn prógrámù mọ́ ẹ má ṣe ìta gbangba prógrámù oníta gbangba mọ́. Ìmá kérò lọ sí àjì ẹwà àwọn àfáà tó mọ́ kíwú bọ́n bá sì mọ́ tréènì wọn kẹma ẹgbà bí ìbáyìí ní gbàgbà ìbáyìí ní ẹgbà kó jẹ́ pé àwọn ni wọ́n máa ti wájú sọ̀rọ̀ àwọn obìnrin tẹ́ bá ń kó lọ sí àjì ẹ kó wọn jọ kẹ́yìn máa dá wọn lẹ́kọ̀ọ́ àwọn ọkùnrin àárín wọn káwọn obìnrin àwọn inú àwọn àfáà tẹ́ bá gbà kó máa dá wọn lẹ́kọ̀ọ́. Bí ṣẹ̀ríà Islam ṣe gbé kalẹ̀ nìyẹn tó bá ti dípò obìnrin tí ń wà láwùjọ tí ń gbóhùn sókè tí Ọlọ́run rínú mi kó jẹ́ kí èèyàn náà máa rí kò sọ́gbọ́n àwọn èèyàn wọn kọsẹ̀ wọn lùgbà Ọlọ́run látara yín. Ìbàjẹ́ pé ẹgbẹ́ ẹ ṣe gbé prógrámù yín bẹ́ẹ̀ ṣe gbé pọ́lísì yín eléyìí kò ní sí gbogbo eléyìí. Gbogbo àwọn olówó níbàjẹ́ jù gbogbo àwọn olówó tí wọ́n ń disturb yín ó sì fẹ́ mi tó agbówó ńlá láti fi entice yín. Nígbà tí èèyàn sì ní ọkọ ní tíyàn àbí tí obìnrin máa wà kó má lọ́kọ ní èèyàn ní mọ̀ ẹgbẹ́ ẹlẹ́tàn ni èèyàn fẹ́ dá lóhùn kí náà sì ṣe rí yín tàn ẹ̀yin lẹ́jọ́ rí yín tàn nítorí ìfirahàn tẹ́ ìfirahàn sáráyé ni. Ẹ̀bá ti wà lábẹ́ umbrella Ọlọ́run
àti tànẹ́bì sọ́sọ́lá. Gbogbo àwọn ìyàwó àfáwà tó jẹ́lẹ̀ nínú ilé, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí inú wọn tó jẹ́ kéwú ni wọ́n mọ̀nà. Àfáà mi kan ìyá rẹ̀ áfíìsì ni ó há odidi Kùránì sórí, ìyá tó bí ló kọ ní odidi Kùránì yẹn. Nínú ilé tí ìyá rẹ̀ wà ló ti há Kùránì sórí ló sì fi kọ́mọ. Gbogbo náà sọ́rọ̀fù bàlágà mẹ́ntìkí ó ń bẹ lórí ìyá wọn dígbí ẹlẹ́àsì ni wọ́n ní ilé. Bọ́lọ́hun fẹ́ màmá tí mò ń wí ó lágbo ẹran ó lágbo màálù, wọ́n sì wá ń jábọ̀ fún tó wá ń dìlífà kó fún ni, tó wá ń dìlífà ó fún. Náà pẹ̀lú ògo ti Ọlọ́run a máa tún tẹ̀síwájú lórí abala kejì. Orúkọ tèmi tí ń bá yín sọ̀rọ̀ Ọlọ́run òun náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Ustaz Ahmed Rifai Bun Abdulrahman Odegbo aka Allah's Bounty Al-Masri Al-Qairawi. Ọlọ́run bá kí ó ṣe ìpàdé wa pẹ̀lú ayọ̀ pẹ̀lú oyin. Pàtírí ọ̀rọ̀ yìí ń bọ̀ wá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.